wa ma hadhihi al-hayatu dunya illa lahu wa la'ib ní ayé tá a wà yìí láhàwù ìtọ́ wọn ní gbàgbéra ní wà la'ib eré sí ni ó ní wa inna daral akhirata la hiya al-hayawan ó lọ ní ìsẹ̀mí al-qiyama gangan ó ní ìsẹ̀mí law kanu ya'lamun tó wá sí pọ́n mọ̀ ní abilwẹ́dẹ́dà wa kọlọ̀njá mọ̀ kọlọ̀njá yí àwa àmú hadisi kaka tó máa lọ inṣàlá an amri bin auf al-ansari látọ̀dọ̀ amru ọmọ auf al-ansari أن رسول الله صلى الله عليه وسلم بعث أبا عبيدة بن الجراح قلنا النبي صلى الله عليه وسلم أورا أبو عبيدة بن الجراح أمين الأمة أورا إلى البحرين كل صب بحرين يأتي بجزياتها يقول أقبى جزية وأهل الكتاب أو يهود تقبى بحرين نبنا قالوا أقبى وأني فقدم بمالي من البحرين nígbàtí Abu Ubaidah ibn Jarrah tó dé láti Bahrain ó wá kó owó tó pọ̀ wá òkú ọ̀rọ̀ tó pọ̀ wá wọ́n ní fasẹ́mi àti ansọ́rù bí kùdúmi Abi Ubaidah ọ̀rọ̀ dé ti gba àwọn ansọ́rù bí Abu Ubaidah ti kó ọ̀rọ̀ dé láti Bahrain wọ́n ní fawáfàwò salatal fajr ma'a Rasulillah sallallahu alaihi wasallam gbogbo wọn bá dá wá gẹ̀rẹ̀ láti wá kírun alfajari pẹ̀lú anábi sallallahu alaihi wasallam wọ́n ní falamma salla rasulullahi sallallahu alaihi wasallam àtàwà bí kí wà lọ fáyà ìtẹ́ jẹ́ náà tàbí ní pé hey mọ́sáàsì ti kún alábi wò pé àwọn yẹn ti pọ̀lẹ̀ àwọn yẹn ti gbúrò pé ọ̀rọ̀ ti dé ọmọ nìyẹn àwọn sàbílà ń sọ yóò wọ́n gbúrò pọ̀rọ̀ ti dé wọ́n sì wà torí pé halali ni ọ̀rọ̀ halali ni ìsọ̀ ọ̀rọ̀ haram gbogbo wọn wá ẹ̀kọ́ kan bí ẹ̀yìn pé tọ́bá ní ẹ wá mọ́sálásí ẹ wá gbowó ẹja lọ gbà á tó ti yé ẹwọ́ sọ pé ẹni ò lọ́jàrí ẹ lọ gbà á kì í ṣàrá kéèyàn lọ gbowó mọ́sálásí ọmọ ìpínwó mọ́sálásí kéèyàn lọ gbà tiẹ̀ àwọn sàábé ti dé wọ́n ní fọ́tà arọ́dùlàhù báwọn bí ṣe rí wọn báwọn bí ṣe kírun tán àwọn sàábé ọjọ́kù dáadáa alábí àwárí ó fatabassama Rasulullah alábí bá bú sẹ́rí ó rẹ́rìn músẹ́ hina ra'ahum nígbà tó rí wọn thumma qala alábí wá sọ̀rọ̀ ta fẹ́ kà pé azunnukum sami'tu an Aba Ubaidata qadima bi shay'in min Bahrain mo mọ̀ pé ẹ ti gbọ́ pé Abu Ubaidah ti kó àwọn ọ̀rọ̀ kan dé láti Bahrain faqala ajal ya Rasulullah wọ́n bẹ́ẹ̀ ni àti gbọ́ pé owó ti dé faqala abshiru alábi ní abshiru sallallahu alaihi wasallam alábi ní ẹgbàrún òdùnú wa amílù ẹmọ ọ̀rọ̀ kan dáadáa wa amílù ma yasurrukum ẹmọ ọ̀rọ̀ kan tí ó mọ múnú yí dùn kó sí tó burú mẹ́ nítẹ́ ṣe yìí mí ilé bílẹ̀mù yí ẹgbọ́ròyìn tó dá ẹ sì jẹ́ pé ìròyìn yẹn nǹkan dáadáa ni oníṣùgbọ́n fa wallah bó fi Allah búra malfaqra aksha alaykum kìí ṣe pé kẹ́ẹ̀tòsí ni mò ń bẹ̀rù kẹ́ẹ̀tòsí gbogbo yìí òun kọ́ ni ẹ̀rù bíbà mi òun kọ́ ló bà mí lẹ́rù kẹ́ẹ̀dí ó tòsí bá àwọn sàbẹ̀wò èso olówó gíríkà yẹ kọ́ ni ìbẹ̀rù mi walakinni aksha an tubsata dunya ṣùgbọ́n ẹ̀rù tó ń bà mí ni pé kán tẹ́ ilé ayé fún yín kán sí pẹpẹ ọrọ̀ ayé kán sí fún gbogbo yìí àtúbùsùtọ̀ dúrí alaykum kátẹ́ fún yín kama busitat ala man kana qablakum gẹ́bọ́ sí tẹ́ fáwọn tó sáájú yín fatanafasuha kama tanafasuha kí a máa súrè ìje lórí ilé ayé yẹn gẹ́gẹ́ báwọn tó sáájú yín ṣe súrè ìje rẹ̀ tán tira wọn lọ́pàá èmi ní kẹ́yìn náà wá dàbẹ́ in tó ń bà mí lẹ́rù nìyẹn wọ́n ní fatuhlikakum kama ahlakatuhum ilé ayé yẹn kọ́rọ̀ yẹn wá pa yírun gẹ́gbó sí pàwọn tó sáájú yírun tí mò ń fi ẹ̀ nìyẹn tàbá wà láwùjọ mùsùlùmí tá manage gbogbo wa ó dá o tí wá manage lórí gàrí mu ó fi kúlíkúlí mu ó fẹ́ gàrí ní jẹ́ ó fẹ́ kúrọ́ ẹ̀rọ bá fẹ́ kúrọ́ mú gàrí wallahi kọ́ ẹ̀ dáadáa ní o sẹ́nígbà tó bá ti di pé afẹ́ wá kí zuhd
mọ́tò gbogbo wa gbé wa láwọn páàkì ẹ̀ lọ fìtínà ti ń bọ̀ o fìtínà ti fi àmọ́ bẹ̀rù ogun fìtínà lélẹ́yìí o torí pé ilé ayé a máa gbé ni lọ ààyè bí ọlọ́run fún fóṣì bọ́lọ́n jẹ́ nítòsí kódà Ànábì sallallahu alaihi wasallam ó sáde ọlọ́run bá kó níbi òṣì Allahumma inni a'udhu bika minal faqri bẹ́ẹ̀ ni Ànábì sáde ọlọ́run kó níbi òṣì ṣùgbọ́n pé àìṣù wa ìsẹ̀mí ayé wa ìwọ̀ntúnwọ̀nsí ní àkàrà manage life ó dá o sẹ́yìn tọ́rọ̀ yẹn bá ti dé fìtínà ti dé kódà yẹn gẹ́gẹ́ fún ara rẹ̀ gẹ́gẹ́ wọ̀n yes fìtínà ti dé ìbí tí wọ́n ti dó àwọn ibi káwọn tẹ́yẹ̀ wọn lọ àwọn ibi káwọn tẹ́yẹ̀ ò ní ìlè lọ́mọ́ àwọn tẹ́yẹ̀ mọ̀ mix tẹ́yẹ̀ mọ̀ bá jáde wà àwọn tẹ́yẹ̀ nílé bá jáde wà àwọn kàtígórì àwọn ẹlẹ́yìn mọ̀ change àwọn olówó Nàìjíríà nìsí àwọn tó lówó ju Nàìjíríà ẹ wọ àwọn ọlọ́jọ́ ń sọ̀rẹ́ ká mọ̀ dárúkọ táwọn ilé bá ń sọdún Christmas gbogbo ọ̀rẹ́ mùsùlùmí ó wà bẹ́ẹ̀ ẹ mọ̀ kí ni ilé máa ń sọdún léyà gbogbo ọ̀rẹ́ Christian àwọn náà wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì bọ́ lọ láìfù nìyẹn o ẹ mọ̀ lòdì eléré ẹ mọ̀ lòdì lónìí àwọn meetings tẹ́ mọ̀ lọ àwọn conferences tẹ́ mọ̀ lọ conferences fìtínà conference gbé òtẹ́ yín lélẹ̀ yìí o àwọn ọmọge tí ó sáfù yín lélẹ̀ olùgbàwọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ sáádùn ọlọ́mọge dára o pọkọmọge wá bá olówó gbé bàbá àwọn ọmọge tó bá sáfù yín lálẹ́ yìí lélẹ̀ fìtínà nìyẹn fìtínà ni kí ló sì máa ń fa owó ni tọ́rọ̀ bá ti dé ni àbí ẹni tí ò lówó lọ́wọ́ tálíkà sí ó gbé lọ conference ó ní ọmọge rè láì kò sí tó jọ ọ̀tọ́ wọ̀nyẹn bá ti dé owó ni ó fa àwọn kan yẹn mọ́yàn lára ó jẹ́ pé tí wọ́n bá ti dé nínú ẹni tó yẹ kó takú sí mọ́sálásí jù olówó ni nínú ẹni tó yẹ kó mọ́ lọ́wọ́ mọ́ra kó lọ hajj kó lọ mọ́ gbára dálẹ̀ ìtìkáàfù Ramadan olówó ni kí àwọn olówó yẹn dáwọn lọ mọ́ra lọ hajj yẹn pé àwọn máa ń kí wọn torí ìgbára dálẹ̀ yẹn níwájú Ọlọ́run yẹn yóò mọ̀ jẹ́ ká rẹra wọn lẹ̀ yóò mọ̀ fi ní jẹ́ nǹkan lọ́dọ̀ Ọlọ́run wò ní ra wọn jẹ́ nǹkan ìtọ́nà bíi sọ fún wa bí nìyẹn sallallahu alaihi wasallam pé kí á jọ́ lòsì ká jẹ́ ẹni tí ò lówó pé òun ò bẹ̀rù ẹ̀ ṣùgbọ́n tó wọ́n yẹ bá ti dé ní problem. Èmi ní practical example rẹ̀ nígbà tí à ń kẹ́kọ̀ọ́ mo ti sọ́rí a máa ń jáde lọ bá wọn àfà táàkùkù láfi bẹ̀rẹ̀ machine agbára méjì ẹnìkan ó wà ẹni méjì ojúkù inú lóòrù á lọ lẹ́yìn àṣírí bí aago mọ́kà lóòrù láàdé padà ìjọkọ̀ wà tàti tàkìtì lórí ọ̀kadà rí àtàkìtì tó ti yé a serious ẹ̀kọ́ gbà náà gbà tó yá Ọlọ́run fi ọlọ́kọ̀ kan kẹwàá bàbá kan ní ọkọ̀ ó ní ká máa gbé lọ a máa ń gbọ́kọ̀ yẹn lọ a rèkú sí bàbá bá wa rèkú a máa ń lọ a máa ń lọ a máa ń bọ̀ a máa ń lọ a serious ìgbà tó yá ẹnìkan ló wá ra mọ́tò ní wa a gbé ọkọ̀ yẹn lọ mọ́tò rẹ̀ là ń gbé lọ a lọ àbọ̀ ìgbà tó yá ẹnìkan yẹra mọ́tò ẹnìkan tára mọ́tò bá àbọ̀ sí lọ́gbọ́n nìyẹn wọ́n lọ ẹ̀rọ bí kàbà àbá lọ́gbọ́n wọn gbogbo ara ní mọ́tò ranch a lọ lè kí wọ́n mo ń gun mọ́tò gbogbo àtúkù náà gun mọ́tò ṣe bí káàkà tó pé orí ajá aka become busy wọ́n àti lọ́lé kí wọ́n nìyẹn nígbà tọ́rọ̀ ti dé mo mọ́ rántí ọ̀rọ̀ yẹn láti pé òdodo lọ́rọ̀ àlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam mo máa sọ yí pé àwọn tírà tí mo kà nígbà tí ebi máa ń pa mí ní òfin fáàrí mo ti gbé tafsir Ibn Kathir min al-bidaya ila nihaya mo kà parí tó parí wọ́n lọ́yọ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ kábà tí mo kọ nóòtì sí àwọn mímọ́ rí nóòtì ẹ̀nu lábẹ́ ìrírí tí mo ṣe ìtìsọ́rù tafsir Ibn Kathir from beginning to the end mo ṣe ìtìsọ́rù rẹ̀ from Sheikh Abu Nasir wọ́n rí lọ́wọ́ mi wọ́n ní àtúbá pé máa sọ di tíra pé Abu Zainab ẹgbọ́dọ̀ sọ kí ní di tíra mùkútásọ̀rù tafsir Ibn Kathir gbà yẹn ibi mọ́ ń pa kísà sí wa lára ìyàwó kan la nígbà náà o máa ń dákó o máa ń lọ skul àti máa ń lọ ilé kéwú o máa ń kájí àga ní òróró ra tíra ṣùgbọ́n tí ẹ bá ní tíra lọ́wọ́ ẹ máa yá tíra yín máa ka tíra yẹn ní kíkà pé wọ́n yá mi ni mo lè mọ́ ìrìkà mọ́ láyé máa wá farabalẹ̀ ka máa wá make justice
a mọ̀ padà ra tírà tó pọ̀ a mọ̀ kó tírà sí ṣẹ́ẹ̀fù oríṣiríṣi tàfàsírì láwọn tírà a mọ̀ kàwọn mọ̀ mo ti ń jẹ́ ẹ̀rẹ́ tẹ̀sílù kúrú tù bí mo ti jẹ́ ẹlẹ́jẹ̀rẹ́ mo mọ̀ ọ́rá kúrú tù bí tipátipá mo fi kàwé jẹ́ lọ́dọ̀ alákọ̀ọ́kọ́ wọ́n bẹ̀rẹ̀ wọn lọ́mọ sàánú mi o bàtà láti ìrí kìrìkìrì tí àárín báyìí ṣe rí nìyẹn o àti ẹ̀fọ́ àwọn obìnrin sọ lọ́wọ́ àbí ẹ̀fọ́ àwọn gbé last two week ní àbí tó bá lọ dé ńkọ́ tí àṣùgbọ́n lè wà lọ pọ̀ sí ńkọ́ mo ní káwọn kíkọ́ tí ẹ̀ mọ́ achieve gba téyìn ò lówó lọ́wọ́ tó ẹ̀yìn olè tẹ́ ẹ bá ti lè miss ẹ̀ báyìí ilá insha Allah àwọn kọ̀wáìdì kan wà àwọn ẹsẹ̀ orin kọ̀wáìdì jẹ́ pé ìgbà tí ò sọ́lọ́ ni mo há tó dúró tó ó ti bá ní ìdẹ̀bà yóò wá nígbà tí akẹ́bí chẹ́ǹjì díẹ̀ àrí ìgáhámọ́ wọ́n láàrí ìgáhámọ́ àrí ìgáhámọ́ so àrẹ́bí sallallahu alaihi wasallam pé kìí ṣe ọ̀rọ̀ yẹn lòun àbí ọ̀páyà pé ká dolóko páyà kìí ṣe òsì lànàbí páyà fún wa ṣùgbọ́n tọ́rọ̀ yẹn bá ti lọ pọ̀ wàhálà ni so abẹ́ lọ́run kó rọ̀ wá lọ́rọ̀ kó jẹ́ kọ́rọ̀ wá pọ̀ kó wá kọ́ wa pass in that kò kọ́ ayé bẹ́ lọ́run ò sí o tó ti yé àdísì rẹ̀ sọ yí pé ẹ mọ́ tọrọ ọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́run kò sọ bẹ́ẹ̀ ìgbẹ́ tó ń sọ ni pé ẹ bá ti lọ́rọ̀ ẹsẹ̀ kí ni ẹ wà very very careful abilọ̀ ẹ̀dẹ́ àkókò àmọ́ ṣe o àdísì yẹ muttafaqun alayhi Bukhari àti Muslim ló gbà wá wa sallallahu ala nabiyina Muhammadin wa alihi wa sahbatihi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.